akínyẹn káàbọ̀ padà sórí ètò yín name of journalist. Orúkọ àwọn tí a fẹ́ ká yìí ni orúkọ àwọn obìnrin tó mèrè ṣe jù lórí bẹ́ẹ̀dì on top the bed. Name of the best woman on bed: Òkìkí, Ẹwà, Àjọkẹ́, Adéṣẹwà, Yétúndé, Ẹniọlá, Àṣàkẹ́, Oríyọmí, Jùmọ̀kẹ́, Mùtíyá, Ayọ̀, Tìmílẹ́yìn, Olúwafúnmiṣọ́, Dámilọ́lá, Máyọ̀wá, Blessing, Àbíbá, Wúràọlá, Olúwatóyìn. Àwọn tí wọ́n jẹ́ baddest lórí bed tí wọ́n mèrè ṣe tó jẹ́ pé tí wọ́n gangan bá ní rẹ̀ níyàwó wàá gbádùn level yẹn ni àwọn tí wọ́n kàn bá ti pẹ̀lú ké bíi Kẹ́mi, Kíkẹ́ lọ́mọ, Adéníkẹ́. Una dey enjoy that video, not just laugh dey go na. Okay, aya, press that red button, the subscribe button to subscribe to our channel, and press the bell, the notification button, so that anytime when we go do new video, you're gonna be the first to get it. I don't know if you're understanding me right now. Shit, go my phone. Go.